Yes, ẹ káàbọ̀ sórí ètò Lady K Ìfẹ́ Olúwa show. The baby of Yoruba nation, Alpha. Ṣé ni mo dédé gbà kọ́? Hello, Lady K olófòfò mo ní akílódé. Ẹ dẹ̀ pè mí lólófòfò kí mo ṣe. Ó da hello kí ló ṣẹlẹ̀ kí ló dé? Ó bá di hello. Ṣó o rí pé wọ́n ti tiná bọlé ni? Social media ti gba náà. Mo ní Jésù, ó gba náà kẹ̀. Ibo ló ti gba náà? Ó ní lórí Facebook ó ti gba náà wá kẹ́kọ̀ọ́. Ṣó mọ̀ pé wọ́n máa ń kẹ́kọ̀ọ́ sí ẹni. Àmọ́ ní bẹ́ẹ̀ ni, mo máa ń kẹ́kọ̀ọ́ ni. Èmi ọmọ lọ́mọ láàrin ọ̀pọ̀ èrò. Wọ́n lẹ́ni tí ò níyà ni kò ń dégbò ẹ̀yìn. Mi ìjẹ́ lọ bá wọn forí jálé agbọ́n. Okay, tó bá ti jẹ́ bẹ́ẹ̀, ó yá wá grab ẹ̀ lórí Facebook. Okay, mo dé tán. Àbọ̀dé mi rèé o, mo ti dé báyìí, mo ti lọ gbé wá o. Ẹ máa ń pẹ́ lọ́jìkì gbogbo tún gbé wọlé. Bó ṣe gbà nìyẹn, mi ló máa ń darí ọmọ sẹ́yìn. Mo àárẹ̀ ìjìpálẹ̀ ọjà ni o. Ogun ni abẹ́tì ìṣẹ́yọ́rọ́ méjì ló ṣẹ́kù. Ẹ̀yin tẹ́ bá nídìí ẹ̀. Ó tún ti fẹ́ tán ládùúgbò pálí ńlá kan. Manpower ló kù, kò sí gẹ̀ẹ́dì gan mọ́. Ti fìdí jálẹ̀. So, as usual, please, nobody should harass anybody. Nobody should bully anybody. Nobody should insult anybody. Please, I don't want bad comments. Just help me to like this program and drop word of encouragement. Drop word of encouragement. Drop it in the comment section. Ojo ni tiwa. Ẹ má gbàgbé subscribe, ẹ bá wa pín ètò, ẹ bá wa pín, ẹ má jẹ́ ká joyè aládàjẹ. Ṣebí yóò lo ṣòfò fún mi lọ pé ẹ ló Lady K. Ṣó ti rí bó ṣe lọ sí mo ní mi tí tán. Social media ti lánà, wọ́n ti tiná bọ́lé mo ní níbo àwọn olóyè máa bọ̀ wá kẹ́kọ̀ọ́. So mo kẹ́kọ̀ọ́, mo gbé wá fẹ́ iná kẹ́kọ̀ọ́, that is what they call ayé. Ó yá, ẹja àjọ débẹ̀. Kó máa mú ẹ̀jẹ̀. Ó ní ṣoríire. Mo sọ fẹ́ ké, èmi tó bá báyìí. Èmi máa aládánwò lèmi, máa bẹ́ẹ̀ ná tán bí owó, máa bẹ́ẹ̀ dánwò tán, alágbàkì, aládọ̀tán òun lèmi. Ó ṣe èrè ni, zọ́bí ni wèrè ẹ̀mọ́ ni, ẹran tútù ló máa jẹ. Ìkan náà wà ṣe tí mo fẹ́ tún lọ́la nìyẹn, ẹ máa tún gbọ́ mi lọ́la, ẹ máa ṣọ́ọ̀kì. Ẹ máa gbọ́ mi, ẹ máa ṣọ́ọ̀kì. Ìwà títa ni máa jọ ẹ lójú bó ṣe máa ń lọ sóṣòdì lẹ́fí Thursday, bó ṣe máa lọ ń dó wọn lóṣòdì, gbogbo ẹ̀ pátá máa dé máa dáwúkọ̀ gun wọn lẹ́yìn kọ̀ọ̀kan. Ò ní ṣoríire tó máa fi làtílẹ̀ ní Thursday àti Friday tó máa lọ dóko. Ò ní ṣoríire. Àbí òbò kọ́ ló fi gbá flot, òbò kọ́ ló fi gbá 6 plot 6 acre, òbò kọ́ ló fi gbá 6 acre láìláńdì. Ó ní ṣoríire. Àbí 6 plot ní àtẹ̀mọ̀ bí 6 plot ní. You don't have sense. Moderator ṣe ń sùn ni, bàbá ẹ̀ ò ní sense. Àwọn tó bí ẹ̀ ò ní sense. Ó ní jèrè, ó ti ṣe ń blọ́ọ̀kì. Moderator ṣe ń sùn bí báyìí ni. Wọ́n dẹ́ kí obo ló fi ń gbalẹ̀, obo àfọ̀bò jagun àfọ̀bò gbalẹ̀, olórí burúkú àfọ̀bọ̀gbá 1 acre 2 acre olóṣì. Ó ní ṣoríire, kò ní dá fún àtàwọn warriors yẹ ẹ̀yin wọn. Tí ìbàdí kọ́ gbé owó wá bá ilé kò pè mí lọ́mọ àlè, wàá fojú kan owó wàá kú. Wàá fojú kan owó wàá kú. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Ó ní ṣoríire. Wàá fojú kan owó báyìí. Wọ́n máa gbé owó wá báyìí ṣọ̀bẹ. Very useless girl. Try me. Ẹ ṣe dára ńlábànà tuntun wọlé. Ẹ ṣe. Kékeré lélẹ̀ yìí o. Kékeré lélẹ̀ yìí. Wọ́n sọ wípé mi wà bẹ́ẹ̀ ṣe rí. Kékeré lélẹ̀ ọ̀la ń bọ̀. Ọ̀la ń bọ̀. Day one lélẹ̀.
ogun fógun ẹ jọ sáré ka ilé ìjà yẹn tèmi. Ibi ẹ bàjẹ́. So kí mò ń bẹ́ẹ̀ ṣeré ni oríṣiríṣi obituary ló ti ń wọlé báyìí oríṣiríṣi obituary ló ti ń wọlé lórí ẹ̀ ó ní ṣoríire tẹ́ bá fẹ́ jẹ àkàrà kò kílẹ̀kẹ́ ẹ wò dáadáa tẹ́ bá fẹ́ jẹ àkàrà it's not clear ẹ ṣáà ti rí kan tó ṣàkọ́ ń bẹ̀ ẹ ti rí kan tó wà ń lẹ̀ ṣáṣẹ́ ní parabéǹsì ẹ ṣáà ti rí gbogbo ẹ má wọ̀rí ó ní ṣoríire. Tó bá ti di ọ̀la la máa dín àkàrà sóye yín a máa dín àkàrà lọ́la ẹ̀yin tẹ́ bá wà ń Jẹ̀bú lọ́sọ̀ọ̀sà máa drop location ní live video tó bá ti ń dín àkàrà lọ́la kẹ́ lọ jẹ àkàrà Lizzy ẹ lọ jẹ ẹni tó bá dẹ̀ fẹ́ fún lé pè kó máa bọ̀ lókè kó wá fún lé pè ìṣòrire ẹ tó bá fẹ́ fún lé pè ni mo fẹ́ gbé wa tó bá fẹ́ máa gé pè lè fẹ́ fún ẹ máa wòjò ẹ kọ fún lépè kẹdẹ bọ́lẹ̀ jẹ́jẹ́lì kẹ máa bọ̀ wá fún lépè. Èmi máa lè pè tí mo fẹ́ gbé fún ayé ẹ̀kọ́ ti bàjẹ́ ni olórí burúkú mà nìyẹn. Good evening, sir. ẹ tó bá fẹ́ fún lépè ni mò ń gbé wọlé mi ò rí ojú ọ̀wé ẹ fún lépè kẹdẹ máa lọ ẹ kọ́ máa lọ. Gbogbo èpè ilé ayé ti wà lórí èpè wà lórí ẹ̀ láyé ẹ̀ rí báyìí ayé ẹ̀ ti wà lórí olórí burúkú aláyé ti gbóná gbogbo ara ló ti bàjẹ́ tán olóṣì ẹ jẹ́ bẹ́ẹ̀ láti máa jàkàrà. Ìjẹ̀bú ni ọ̀sọ̀sà. Lọ́jẹ̀bú lọ jàkàrà lọ́la o àwa gan máa paste everywhere báyìí ká lọ jàkàrà lọ́la. Èpè kan kẹlẹ̀ bọ́lẹ̀. A ò fẹ́ kó lọ. A ò fẹ́ kó lọ. A ò mọ̀ pé a ó kọrin ìdágbére níwòyí. A ò fẹ́ kó lọ. Ṣùgbọ́n kan ń bẹ láyé ẹ̀. Àwa ò fẹ́ mọ́ látòní lọ. Ọba tó wo ṣùgbọ́n Jábésì. Màmá wo ṣùgbọ́n Lizzy o. A ò fẹ́ kó lọ. A ò fẹ́ kó lọ. A ò mọ̀ pé a ó kọrin ìdágbére níwòyí. A ò fẹ́ kó lọ. Orin Tọ́pẹ́ Àlàbí dà, àwọn orin òkú yẹn dà. Tí má tún rántí màá tún gbé wọlé, màá tún wọlé padà. Ẹ ṣe àgbà fún mi. lè mú ẹ. Gbogbo nǹkan tó rò sáwọn ọmọ ọlọ́mọ ó ti jẹ́ tí ó ti ògùn Ọlọ́run ó máa jẹ́ nígbà tó ń jàkàrà ẹ̀ bó ṣe máa rí alára ka ẹni ìpè ẹni ẹ̀gbìn kúlú aláwọ̀ mẹ́ta mọ́ nìrọ̀yìn kúlú aláwọ̀ wàlámiyẹ́kúlá òkú fún aláàdì. Aṣẹ́gun next person ẹ bá èpè kan kó dẹ̀ máa lọ ẹ kọ́ máa fún lépè kó máa lọ jẹ́ ń gbé mi sí ńlá.
want to say. Lizzy lọlé. Àti gbé Lizzy lọlé. Àti gbé àti gbé Lizzy lọlé. Ilé ló lọ tààràrà ilé ló lọ. Lizzy lọlé o. Ilé ló lọ tààrà. Tó bá dọ̀rùn kò mọ̀ mo jẹ́. Mo ṣe báyé Lizzy jẹ́. Anjori tó lọ́mọ rẹ̀ dá gógó àwa ò lè pè gba ìmọ̀ràn ó mà kó ojú ṣeré àgọ́yà oró ńlá o Lizzy igi oko ṣubú lodò láro olè ńlé alárọ̀ gidi gbá ṣubú lodò lósùn o olè lẹ́ẹ̀kan sí àgbẹ̀ tó rọ́mọ rẹ̀ láró olè àlùkò tó rọ́mọ rẹ̀ lósùn o olè Lizzy Ajonrin tó rọ́mọ rẹ̀ lágógó idẹ o àwa ò lè gbé gba ìmọ̀ ó mà tó ojú ṣeré àgọ́yà oró ńlá o igi oko ṣubú lodò láro olè ńlé alárọ̀ gidi gbá ṣubú lodò lósùn o olè ńlé. mo tún wá láti máa kọrin ìfọlọ. wọ́n dẹ̀ ti bẹ̀rẹ̀ tù yẹ́ẹ̀sì káàkiri so wọ́n máa pa obì ẹ̀ sí wọ́n máa ṣe obì ẹ̀ so wọ́n dẹ̀ ló ní ìdádúrà ń sì kó máa ṣàdúrà fún ara rẹ o gbogbo èrè tó máa kó bọ̀ láti ibi tó wà lọ́hùn. mo kọ́kọ́ ṣe bí àdúrà tèmi ti gbà Lizzy gọgọ ni mo fẹ́ ṣe pé fún Lizzy gọgọ mo fẹ́ a máa ṣe tèmi lẹ́tà. àní kó máa ṣe àdúrà wọ́n ní kó máa ṣàdúrà. my mom is between that one. you too call you not ṣàdúrà for yourself. àdúrà tèmi ti gbà kò nídìí mọ́ mi máa ṣe yẹn. Okay, it's okay, it's okay, it's okay. Hello? Ẹ kálẹ́ o. Tìlẹ́yìn báwo ni? Alẹ́. wọ́n ti tún pa kámẹ́rà o. Ìgbà tó ń lò báwo ló ti di sí? Mi pa mo ti tán. What do you do? O máa wọnú. Kó tó máa túbọ̀ ṣe ni pé túbọ̀ la mú omi tó kù yẹn, la mú ṣakú yẹn. La mú ṣakú sínú tó wà bẹ̀. Ṣó ti rí. The camera is off. La mú ṣakú tó lómi tí lọ bá wà nù ẹ̀ dáadáa tí lọ bá ń bẹ̀ kó da omi yẹn kúrò nù ẹ̀ kó tún dà sí kó fi sí. Tó yẹ. Mo ti sọ pé airport yìí. Ìjọ tó dùn bá tó rọ̀ kò gbómi míì sílé omi tó bá láti sọmọ mo kì í ṣe láti tó bá láti sọmọ kò tó gbà kò tó làbọ̀ ṣàkóso kó máa fi sí kò tó máa lò nìyẹn èmi ti bẹ́ẹ̀ ṣe tutù yẹn bí kò tó máa lò nìyẹn. Iye ti yẹ yẹn. ok. Ẹ jẹ́ rí. Ẹ ti rí. Okay, èmi ò bẹ́ẹ̀ ṣe rí o. Okay, ogun lèmi máa fi bẹ́ẹ̀ jà. Èmi ò ń ṣàwọn tó ń lo láìláì ńlá fún ẹ. Èmi ò bẹ́ẹ̀ ṣe yẹn o. Ìwọ ọ̀rọ̀ àfọ àdúfàdù ẹbọ fún ẹbọ. Àkàrà fàkàrà lè ní àti ẹṣẹ máa ṣe. Vita. Totalmente niña.
Tafuta mtarangan kudilota Shen no Bita ló fún gbà. Inú mọ́ fà gbé. Ẹ sọ fún ọmọ yín tó bá lè ṣe kí ní elégungun yẹn ẹ fọwọ́n ṣe àkàtúntò mọ́sálẹ̀ kò tẹ́ bá ti dín. Ló máa ti dín láàárọ̀ la. Ọkọ̀ mẹ́rin bẹ́ẹ̀ ọkọ̀ máa kù sí alálẹ́rán kínú màálù. Egungun màálù. Ibẹ̀ yẹn wà lára. Nǹkan tó bá jẹ́ private fún kọ́sọ̀ sọ mi báyìí kọ́sọ̀ níta. Tẹ bá rí tọ́ bá rí. Okay. Ok, ó ní data tẹ́ bá ti ṣe tán. Ṣé ọ̀nà rí orúkọ mẹ́rin ló fi hàn. Wọ́n ní o. Wọ́n dẹ́gbẹ́ ti fi o. Problem. Ẹ fi lọ gẹ́gẹ́ tó kọ́ Ẹbọ ti fi, ẹbọ ti gbà, ó ti dájú lé ọ̀hún. Lizzy, o ò ní jẹ́. Ó kù díẹ̀ o. Ẹ bá ti fi yẹn sẹ́. Ok, ká má ti fi. Máa fún ní sìn. Ok. Kò ní ìdíkẹ́ fídíò owó ní ìpò ní ọjọ́ bẹ́ẹ̀. A fẹ́ rọ nìyẹn o. Ẹ má rọ. Ẹ máa fẹ́ lò fún olómi ní ọ̀la fọ́tún. Ẹ má rọ. Ẹ jẹ́ kó ṣiṣẹ́. Tó bá ti ṣiṣẹ́ ìtọ̀ kẹ́ wá rọ. Ẹ kò kọjú ìjà yẹn náà. So ẹ parí ẹ. Ẹ sọ gbogbo. Tó o tún dọ̀la. Ẹ ní kò pè é padà kó gbé síbò mi. Ó ní kò pè mí private káwọn ṣá ọ kó jẹ́ kí n pè é lórí WhatsApp. Mo pè kí n ṣàlàyé fún. Thank you, ẹ ṣé gan. Ṣé o ti tọ́ báyìí? Èmi sọ fún ẹni pé èmi ò bẹ́ẹ̀ ṣeré. Èmi ò bẹ́ẹ̀ ṣeré. Èmi ò bẹ́ẹ̀ ṣeré o. Èmi ò bẹ́ẹ̀ ṣeré ní kí wọ́n sọ̀rọ̀ ẹnu. Eléyìí sọ̀rọ̀ ẹnu. Ogun sí ogun. Mo sọ pé kọ́ máa wo orí ìdí mi. Àjọ máa sà sí ara wa ni. Tó bá lóò ya wèrè. Tó bá lóò ṣi èrè. Ó ya wèrè tó mi. Ṣé bó ní wá yọ sí mi? Ó ní wá yọ sí mi lẹ́nu. Tó bá bí ìyá ẹ̀dá. Mo dúró de. Eléyìí yo. Dé wà lélẹ̀. Mi ò bá ẹ ṣeré rárá. Ọ̀la mo ṣe ti rí. Sórí bá náà òkú ẹ̀. Sórí bá náà òkú ẹ̀. Sórí bá náà òkú ẹ̀. Mi ò bẹ́ẹ̀ ṣeré rárá. Èmi ò bá wọn sínú àwọn tó ń bẹ́ẹ̀ sọ láìláì ńláńlá alìdàn ọ̀lẹ́ mu àmì. Èmi ò bẹ́ẹ̀ ṣàwọn àfà. Ogun fógún ẹbọ fún ẹbọ. Èpè fún èpè, àdó fún àdó. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Ó ò ní ṣoríire. Ẹyẹ fún ẹyẹ, adìyẹ fún adìyẹ, ẹlẹ́dẹ̀ fún ẹlẹ́dẹ̀. Ajá fún ajá lèmi àti ẹ fẹ́ ṣe. Day one lele ọlá day two. Ajá ni màá lò, ó ní ṣoríire. Tó bá ṣoríire gan mistake ló fi ṣoríire. Wo máa ní ẹ ní ara. Tó bá dákẹ́, wo máa ní ẹ ní ara. Padà síbẹ̀ in lovely memory. So ọlá tẹ́ bá fẹ́ jẹ àkàrà, ẹ̀yin tẹ́ bá wà ń Jẹ̀bú, ọ̀sọ̀ọ̀sàlẹ̀ àkàrà wà lọ́la. A fẹ́ dín àkàrà, a dẹ̀ fẹ́ ṣe party. Mo máa ṣe party ayé agbóhùn wa mọ̀. Máa jù ẹ́ lójú. Wà yí kwanaku. Tẹ́ bá fẹ́ supply bread ẹ jẹ́ kí n mọ̀. Wọ́n máa lọ supply bread fún wọn. Ó ní ṣoríire. Tó bá mú evidence, tó bá mú evidence ibi tí mo ti bá mọ́ mi sùn jáde, á jẹ́ pé ọmọ àlè ni ẹ́. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Ìwọ lórí burúkú ìwọ táyé ti bàjẹ́ yìí. Wọ́n tó gbà tó níyà. Gbà tó níyà tó bá jẹ́ oníyà ni. Àwọn ìyá èèyàn ni máa jọ ẹ lójú. Àwọn ìyá èèyàn máa jọ ẹ lójú. Kò ní dáa fún ẹ Lizzy. Akọ́kẹ́ ó bá ṣorí burúkú tọmọtọmọ ni.
so ìwọ náà bí ọ̀pọ̀ dé tù lọ́la wọ́n máa tún bọ́ ṣàngó wo èmi ò bẹ́ẹ̀ ṣeré o èmi ò bẹ́ẹ̀ ṣe wà yí kwanaku ẹ̀ lórí ta wùtọ́ èmi ò bẹ́ẹ̀ ṣeré o èmi ò bẹ́ẹ̀ ṣe wo èmi àti ẹ ọba fọ ọba lèmi àti ẹ sórí kéwo ìwọ náà wíkẹ́ èmi ò gbọ́ pa gbogbo eléyìí tó ń sọ yẹn kíní kan ó ní ó máa yọ sí mi lẹ́yìn wọ́n bí ẹ da tó o bá yọ sí mi lẹ́yìn àjọkọ́ mọ àlè ni ẹ ìwọ tó yẹ ké ìwọ wo ó kéré obi tí o bí lò ta ló bí ẹ tí òwe pa ń kékeré tó o bá lọ bá ìjà ẹ tó ṣọkú kó kémi lọ́mọ àlè ikú òjijì ó máa jọ sí ẹ láìpẹ́. ayé ẹ máa bàjẹ́ 100 ni mo wà ìwọ 10 jáde tán tó bá ṣọ̀ fún ẹ jáde tán tó bá ṣọ̀ fún ẹ ìmọ̀ wá bá ẹ pa àwọn aláfa máa jókòó kìíní kan mẹ́wàá máa kọ́ láìláìlàlà síwọ́ tó bá tún kú oúnjẹ bù tó bá tún kú oúnjẹ bù wọ́n lọ àkàrà la máa jú lọ́la. tó bá fẹ́ supply bread ẹ jẹ́ kí n mọ̀. bí Ògún máa fi ẹ̀jẹ̀ nísìwẹ̀ kí Kristi ṣẹ̀sì kó tó kúrò ní ayé yìí nítorí pé mi ò wá fún ẹ ìwọ ló wá fún mi mi ò mọ̀ ẹ́ rí ìwọ ló wá fún mi gbogbo nǹkan tó jẹ́ omi àti ẹ̀jẹ̀ lára ẹ kó máa dèwọ̀ fún ẹni kó máa ní ẹ lára níṣẹ́ ọmọ àkọ́kẹ́ gbogbo nǹkan tó bá ń dáwọ́lé kí gbogbo nǹkan ẹ kó sì máa bàjẹ́ láti wákàtí ọ̀wọ̀ yìí. gbogbo àwọn tó ń bájà lórí social media wọ́n ti dẹnu èèwọ̀ fún ẹ o ó ti dẹnu èèwọ̀ fún ẹ o ò lè darí sapá ọmọ Ògún kó lọ fi Lizzy ṣẹ̀sín èṣù rẹ o èṣù kó lọ di Lizzy kó tì lọ síbi tó ti máa ṣìṣe kó tì lọ síbi tó ti máa ṣìṣọ kó tì lọ síbi tó ti máa ṣẹ̀sín gbogbo àwọn ọmọ tó ń fi gégùn tó ń gbókú sí láti orí àkọ́bí ẹ títí gbẹ̀yìn òun ló máa ṣọ́kú lójú ẹ ló máa ṣọ́kú lójú ẹ òjò òní jẹ́rìí ara ẹ òní jẹ́rìí ọmọ tó bá ló wá fọmọ mi o ó ti tẹsẹ̀ òsì bẹ́nu èmi àti ẹ ti jọ kó Lizzy Ajonrin ọmọ àkọ́kẹ́ láti wákàtí ìlọ ó ti dẹ́ni èpè ó ti dẹ́ni ẹ̀kọ́ ayé ti kọ̀ ẹ́ ọ̀run ti kọ̀ ẹ́ gbogbo ìṣesí ẹ báyìí kò ní bá. mo ní ọmọ abáyé ayé nù ni. Okay, good. so Lizzy ọmọ àkọ́kẹ́ kí Ògún àṣeṣù kó tí lóògùn kó wá máa ṣiṣẹ́. Lizzy ọmọ Abíọ́lá ó ti ṣiṣẹ́ lẹ́ni o. Ògún kó ṣe rìn ṣàkàṣà. ó ti ṣiṣẹ́ lẹ́ni o. kí Ògún kó fi ẹran ẹ kó fi ṣe ṣàkàṣàkà kó Ògún kó fi ẹ̀jẹ̀ wẹ̀. Lizzy ọmọ Abíọ́lá ìwọ ni mo wá torí ẹ̀ mo ṣe wá bọ Ògún àti èṣù ní alẹ́ yìí tó bá náà ní dẹ́yìn lẹ́yìn ọmọ mi èmi àti ẹ ti jọ wọ ṣòkòtò kan náà ni o. wàá ṣe wàá mọ̀ pé àjẹ́ ọlọ́mọ ni mí. ẹ jẹ́ à ń gbé fún ọkọ tó ṣe é. lónà àtúntò láyé mi ẹ jẹ́ kí èmi ṣe pé ẹ jẹ́ kí èmi sọ tèmi. Ọya. Ògún lélẹ́yìn o. iwájú Ògún rèé.
Ọya sọ nǹkan tó bá máa sọ Ògún lélẹ̀. Èmi wá Ògún lẹ́dí ẹ wà wájú ẹ̀yìn. Mo fẹ́ bẹ̀rẹ̀ sí Lizzy Àkànkẹ́ ọmọ Abíọ́lá Elizabeth. Gbogbo ọwọ́ tó bá gbé láti gbogbo ọkọ̀ tó bá gbé lórí èdè Akeem ọmọ àmọ̀ pé kí Ògún ìṣe báṣubàṣu kó ṣe é ṣàkàṣàkà kó Ògún ìfi ẹ̀jẹ̀ ẹ̀wẹ̀ Lizzy. Kò má kéje Lizzy gbogbo ọwọ́ tó bá gbé lórí èdè ọkọ̀ àmọ̀ pé kí Ògún yìí kó ṣe é báṣubàṣu ó ò ní di àtibá ó di àṣẹ lẹ́nu àṣẹ ti gùn tó ẹ bá ń lọ fún sóṣù. Àṣẹ. Ibẹ̀ ṣe rí. Ọdẹ iṣu rẹ. Àti dọ́dọ̀ èṣù. Èṣù láti rí oko. Èmi Akeem ọmọ àmọ̀ pé mo fẹ́ wọn ẹṣẹ́. Mo fẹ́ wọn Ọya. Mo fẹ́ wọn ẹṣẹ́ lọ bá Lizzy Ajonrin. Ọmọ Abíọ́lá. Ìwọ èṣù bá mi ṣe ṣàkàṣàkà. Èṣù bá mi dé Lizzy bá mi dì í níkùdì. Ṣé báṣubàṣu ṣé yàmàyàmá. Tí gbogbo nǹkan tó bá ń ṣe ní ayé ó máa dojú rú fún àṣẹ ẹ̀gùn látẹ̀lé lọ ẹ má okùn àṣẹ èwo ló tún kù ìbẹ́ ni ó ìṣòro. Ó kẹ̀kẹ́ ẹlẹ́kẹta. Èwo nìyẹn. Èṣù náà ni. Èṣù náà lélẹ̀ náà. Èṣù lélẹ̀. Èṣù orí omi lélẹ̀. Èṣù orí omi. Èṣù orí omi. Èmi Akeem. Eléyìí náà máa fi àdé sí o. Bẹ́ẹ̀ ṣépè díẹ̀ náà ṣépè sí bẹ́ẹ̀. Èmi Akeem ọmọ àmọ̀ pé Ọlálẹ́kan. Ṣépè ń bẹ̀ kó lè tọrọ ọkọ tó bá fẹ́ ti dáadáa fúnra ẹ̀. Èmi ò tẹ̀lé ìdí. Èṣù olómi. Èmi Akeem ọmọ àmọ̀ pé mo fẹ́ wọ ẹṣẹ́ bá Lizzy Ajonrin Àkànkẹ́ ọmọ Abíọ́lá bá mi dèndékudè lọ ìfun ẹ lọ ọpọlọ ẹ kó má rojú mọ́ ayé ẹnu tó fi sọ̀rọ̀ ẹ gba ohùn lẹ́nu ẹ ṣe báṣubàṣu ẹfun ni èdè ni kó gbọ́dọ̀ máa débá láti fi èyí lọ kí sì ṣe ṣiṣẹ́ ayé kó máa débá Lizzy Ajonrin Àkànkẹ́ ọmọ Abíọ́lá ó dá àṣẹ lẹ́nu àṣẹ tó ó ti fún ẹ ní èèwọ̀ jẹ o mo fún ẹ ní èèwọ̀ jẹ láti lọ sí yamayama. Èmi ò bẹ́ẹ̀ ṣe. Lizzy sọ pé èṣù ò pé ẹ ló. Mo ń gbọ́. Ẹ ló. Mo ń gbọ́. Ẹ ló. Mo ń gbọ́. Lizzy. Kí lẹ sọ? Sọ fún èṣù pé àdín pé wọ́n ti fún ní èèwọ̀ jẹ o pé àìkíní ló fún léèwọ̀ jẹ Lizzy Ajonrin pé èèwọ̀ ẹ̀gbẹ́ ni kì í ṣó ń jẹ o pé ó ti fún léèwọ̀ jẹ báyìí. Lizzy Ajonrin pé jàkíjà ni kó lọ bàjá o. Ok. Pé Akeem kọ́ ló fún o. Ok kò sí wàhálà. Ló fún èṣù ilé ní àdínjẹ èèwọ̀ ẹ̀dẹ̀. Èṣù olómi lélẹ̀ yàbí. Èṣù ló fún o. Lizzy ló fún o. Èmi kọ́ mo fún ẹ ní èèwọ̀ jẹ o. Lizzy Ajonrin ló fún ẹ ní èèwọ̀ jẹ. Wọ́n kọ́ ló fún àdínjẹ. Lizzy Ajonrin Àkànkẹ́ ọmọ Abíọ́lá òun ló fún ẹ ní èèwọ̀ jọ. Òun ló ní kí ni mo fẹ́ ṣe mo dẹ̀ fẹ́ fi wọ́n òun ni èmi kọ́ mo fún ẹ léèwọ̀ jẹ. Àṣẹ́gun kí gbogbo ìrìn láìfọ ẹ̀ kó ẹyẹ sọ̀rọ̀ ẹgbẹ́ gbogbo nǹkan tó gbójúlé kó máa domi gbogbo nǹkan tó gbójúlé kó máa domi. ẹ bàjẹ́ ìwà gbogbo ìrìn àjò ó yá ó ti tán ta. ẹ pàdé báyìí ìṣòro akọ àjẹmọ ọgbọ́n sọ ní fún ìgbẹ́ pàdé àdídẹ́lá fèsì gbà. ẹ má sọ ẹ TikTok ma flag mi ẹ má sọ ẹ kọ̀ọ̀kan ẹ pàdé ẹ kẹdà sórí ẹ má wọ. àdúrà ni ìwọ dẹ̀ máa ṣe báyìí. wọ́n ní kó máa ṣàdúrà. wọ́n ní kó máa ṣàdúrà. máa ṣe báyìí o. àdúrà ni kí máa ṣe máa ṣe sínú. network. Ògùn máa ń pa wáyé tí ìyá oko dẹ̀ ń jẹ yín
ìyá oko ó ń jẹ yín àbí ẹ̀yin kẹ̀dẹ̀rẹ̀ ìyá òbó ń jẹ yín nítorí pé kí ni pé ní bọ́dì mọ́só ẹ̀ lè dópò dáadáa ìyẹ́ ń jẹ yín ohun tẹ́ nídà ti lò lélẹ̀ ajẹ́bidán ẹ ló kẹ ríṣẹ́ wò ẹ ló kẹ confirm ẹ̀ mo sọ fún yín tẹ́ bá rí ibi tẹ́ ti fẹ́ test ẹ̀ tẹ́ bá pàdé mi ní títì ìbàjẹ́ express ẹ test ẹ̀ lára mi ẹ wá ohun tó máa ṣẹlẹ̀ tẹ́ bá pàdé mi nílé ẹ má test ẹ̀ lára mi torí màá gbẹ̀mí yín máa dóyé pa ohun tẹ́ nídìí rèé títí ni kẹ́ ti test ẹ̀ lára mi tẹ́ bá wá fẹ́ test ẹ̀ lára mi ẹ lọ test ẹ̀ lára ìyàwó lálọ́ọ̀dún yín àbí ìyàwó ọ̀gá yín níbi iṣẹ́ ẹ test ẹ̀ lára wọn ẹ wo ọ̀rọ̀ yín ti dayọ̀ obìnrin fi mí ṣakọ kò ṣẹlẹ̀ mọ́ obìnrin kọ̀yìn sílẹ̀ kò ṣẹlẹ̀ mọ́ wọ́n lọ gbádùn ara wọn níta kò ṣẹlẹ̀ mọ́ wọ́n fọ̀bẹ ẹ̀yìn jẹ yín níṣu ó ti dópin ajẹ́bidán gbogbo ẹ̀yin dádì mi orí tẹ́ fi ṣèwé ló ṣì wà bẹ́ẹ̀ ò tẹ́ ti wọ 70-80 ẹ gbẹlura tẹ́ bá tiẹ̀ ní egungun mọ́ ó máa le dáadáa wọ́n á bá yín jókòó léṣò wọ́n á jókòó lé wọ́n á bá yín fìdírí ẹ gbádùn ara yín ẹ ké yá aláwọ yá latif ẹ ké yá lò yá kí ló tún máa ń pè yẹn náà yá lò alá bó lọ ṣe máa ń pè ẹ máa ké ó confam ẹ̀yin tí egungun bá wá ṣì wà ń bẹ fúnra yín lẹ́mọ̀ ṣe kí ni lẹ́mọ̀ máa jáàkì wọn lọ jáàkì wọn bí ìgbà téèyàn bá jáàkì tírélà confam ni apáàtì òṣì ẹ wo wọn ní tó ògùn èèyàn bá dáyàn lójú èèyàn máa ń fi ọwọ́ ẹ̀ gbárí máa sọ fún yín pé mi ò ní gbé ẹ̀ṣà wá fún yín lórí social media ẹ̀yin tẹ́ bá ti ní jẹ̀díjẹ̀dí lára ẹ wá lo oògùn jẹ̀dí kò tẹ̀ sí ti jẹ̀dí ńlẹ̀mọ́ náà kò sí this is the only one tó ṣẹ́kù wọ́n ti kó yẹn náà tán wọ́n ti kó tán ẹ lo oògùn jẹ̀díjẹ̀dí kẹ́ flush gbogbo jẹ̀dí yẹn tó bá jẹ́ wípé ẹ̀yin máa lo 1 hour 30 minutes kára yín tó dìde ṣé tẹ́ bá ti flush gbogbo jẹ̀dí kúrò bọ́dì tẹ́ bá lò báyìí ẹ ní lo 10 minutes lọ́nà 5 minutes kẹ́ má tẹ̀ tí ì rí kíní méjì yìí ni kẹ́ má tí ì rí Jerusalem ni ẹ máa dìde ní straight away bẹ́ẹ̀ because jẹ̀díjẹ̀dí tó pa gbogbo sex organs yín ẹ ti flush ẹ̀ dànù ẹlòmíì gan oògùn jẹ̀dí ló nídìí kò nídàá tí ló máa power ó pé lọ́la ẹlòmíì kẹ̀dẹ̀rẹ́ àfikún ni ẹ lò kẹ́ fi kún bọ́dì ni kí iṣẹ́ yẹn wá di dọ́bù iṣẹ́ tẹ́ tí ń ṣe lẹ́ẹ̀mẹ́ta kó wá di iṣẹ́ mẹ́rin bó ṣe jẹ́ nìyẹn ojú òní tiwa ẹ̀yin ìyá mi bàbá mi mo fẹ́ lédùmarè bẹ̀yẹ bá mi ṣe ètò yìí ẹ jọ̀ọ́ mo fẹ́ fi àsìkò yìí make announcement ẹ jọ̀ọ́ ó ní dádì kan tí wọ́n ra irú lọ́wọ́ mi láti Amẹ́ríkà dádì mi tẹ́ bá wo ṣó yẹn jọ ẹ pè mí o mo fi elédùmarè bẹ̀yìn Amẹ́ríkà ni wọ́n ti ra irú lọ́wọ́ mi ìyàwó wọn gan ló bá wọn sẹ́yìndì owó yẹn tí àwọn dẹ̀ sọ pé ṣé kìí ṣe owó jìbìtì lẹ́ ti fẹ́ rajà tẹ́lẹ̀ sọ fún ìyàwó yín wípé Lady K ò kìí ṣe jìbìtì ẹ jọ̀ọ́ kẹ́ lè mọ̀ pé yín ni mò ń sọ òun mo ṣe sọ gbogbo ilé ẹ jọ̀ọ́ ẹ contact mi mo fi Olódùmarè ọba tó dá ayé àti ọ̀run tó dé èmi àti yín mo fi bẹ̀ yín ẹ jọ̀ọ́ ẹ pè mí mi ní nọ́mbà yín mọ́ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ nọ́mbà ó ti bá WhatsApp nọ́mbà mi yẹn lọ so bó ṣe jẹ́ nìyẹn now ẹ máa rí pé mo display àwọn iṣẹ́ lẹ́ẹ̀kan tẹ́ bá gbọ́ wípé ogun ayé mi ṣẹ́ ọ̀rọ̀ mi dayọ̀ mo receive àwọn testimony kan lénìí inú mi dẹ̀ ń dùn post office mo wà tí mo ti ń receive àwọn testimony ayọ̀ yẹn ohun tèmi máa ń fẹ́ nìyẹn that is why kì í ṣe owó ọjà tẹ́ fẹ́ rà yẹn ní kókó especially spiritual items iṣẹ́ ìyanu Ọlọ́run tẹ́ máa fi nígbàgbọ́ nínú Jésù wípé yes Jésù nìkan lọ́ba lórí ayé gbogbo ìyẹn ló jẹ́ Lady K lógún ṣẹ́rí pẹ́ẹ̀fù tẹ́ wò lọ́wọ́ mi pẹ́ẹ̀fù back to sender ni adábí padà sórí oníbi adá ọfà padà sórí ọlọ́fà ẹ kọ́ máa spray sára ni ṣẹ́rí eléyìí tẹ́ wò yìí ọṣẹ tẹ́ wò yìí kò ń ṣọṣẹ lásán o kò ń ṣe àwàká ẹ̀ta supermarket and go buy am no ìṣẹ̀lẹ̀ wò yìí fún àwọn tí wọn ò bá láìkì àwọn ọṣẹ tá ti pò pọ̀ síke ni mo ṣe ní eléyìí tẹ́ bá ń gbọ́ iṣẹ́ tó gbásìkì òun làwọn iṣẹ́ tẹ́ wò lọ́wọ́ mi àwọn iṣẹ́ ìwé wà lóríṣiríṣi kí ni wọ́n ṣiṣẹ́ fún ìṣẹ́gun oríṣiríṣi ogun ló wà láyé tá lè kàtọ̀ àwọn nǹkan tẹ́ wá lè lò láti fi ṣe àwọn oríṣiríṣi ogun yẹn ó wà ń bí o ẹ̀yin tẹ́ ti lọ face immigration tó jẹ́ pé kò kí ń rọgbọ ohun tẹ́ lè lò láti fi bá ìyọnú òyìnbó àti èèyàn dúdú pàdé ó máa wà lọ́dọ̀ Lady K Ìfẹ́ Olúwaṣọ ẹ máa bọ̀ wá sí Lady K spiritual store kẹ́ wá ọ̀dà nǹkan tẹ́ bá fẹ́ fún iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu Jésù ọmọ Ọlọ́run nínú ayé yín ajẹ́bídán tó confam àwọn iṣẹ́ mi ọkùnrin lò obìnrin lò ìwọ tó ń wáyàwó
irú tó lè lówó àwọn tó ń wọ́kọ̀ tó lè lówó àbí ìwọ tó tẹ̀ ti wà nínú relationship tí relationship yẹn tó ti ṣẹ̀ṣẹ̀ báyìí ohun tó máa lò tó máa sọ di ìṣó àti àmà tó máa fi stand by tó máa dúró re tí òfin ní ṣí nídìí ó wà lọ́dọ̀ Lady K Ìfẹ́ Olúwaṣọ ohun tó máa lò fún aṣínà ọlà aṣínà àánú ẹ̀yọ́nú ìbùkún cool money ó wà lọ́dọ̀ Lady K Ìfẹ́ Olúwaṣọ business yìí tó máa lọ fà àwọn nǹkan tajà tẹ́lẹ̀ lò àwọn nǹkan awọ́rò tẹ́lẹ̀ lò ó wà lọ́dọ̀ Lady K Ìfẹ́ Olúwaṣọ fáfàdé yìí tẹ́ bá nídìí iṣẹ́ lóríṣiríṣi iṣẹ́ kún ibi báyìí kí ṣe gbogbo ẹ̀ ni mo lè kà lórí social media because ohun tí a bá fi pamọ́ ló níyì ohun tí a bá fi pamọ́ òun ló níyì any spiritual problem tẹ́ bá face àbí any spiritual items tẹ́ bá need ẹ pè mí kájọ ṣe kíni kájọ fi orúkọ Jésù tá fi pẹ̀lú àwọn iṣẹ́ lóríṣiríṣi orúkọ Jésù tí máa fi gbé iṣẹ́ fún yín tí ẹ dẹ̀ máa rí títóbi ìyanu Ọlọ́run tí mo bá sọ fún yín wípé agbára yẹn wà síbẹ̀ agbára tí kò yí padà agbára Jésù ọmọ Ọlọ́run ó confirm ó mú yes gbogbo òkè ṣòro yín yẹn ló máa dìpẹ̀tẹ́lẹ̀ gbogbo nǹkan tó ń bà yín lẹ́rù yẹn ló máa dohun tẹ́ ní rí mọ́ tẹ́ máa ní testimony tẹ́ máa gbégbá ọpẹ́ bí mo ṣe sọ̀rọ̀ yìí mo tún rántí àwọn tó ní testimony tí wọ́n dẹ̀ rí kì í ṣe gbogbo aṣọ lèèyàn gbọ́dọ̀ sá lóhùn ìwọ tó bá ti ń ṣiṣẹ́ ìránṣẹ́ o gbọ́dọ̀ máa kó ẹnu ní ìjánu kì í ṣe àkọlé mọ̀ wípé àwọn iṣẹ́ mi ṣiṣẹ́ jẹ́ kí n gbé wọn lọ sórí social media no that is why sometimes gan mo máa ń rọra fi polówó ọjà ni because kì í ṣe gbogbo nǹkan ló yẹ ká máa gbé sí social media bí ẹbẹ́ lè sọ wípé àṣírí Olúwa wà pẹ̀lú àwọn ènìyàn títí ẹ̀ bẹ́ẹ̀ ni àṣírí Olúwa ó wà pẹ̀lú àwọn èèyàn títí ẹ̀ so ẹ̀yin tẹ́ bá nídìí àwọn nǹkan tẹ́ lè lò fún spiritual items ẹ pé Lady K Ìfẹ́ Olúwaṣọ tó bá dẹ̀ jẹ́ àwọn lọ́fíńdà náà ní akílẹ̀ tọ́wọ́n kó sí mi lẹ́nu báyìí ṣé mo tó ń ṣe mí ṣe ṣàṣírí yẹn fún ìkọ̀kan ló ń ṣe mí tí kí ẹ bá ti ṣe mí bàbá máa kó sí mi lẹ́nu ni ẹ̀yin tẹ́ bá nídìí àwọn lọ́fíńdà lóríṣiríṣi ẹ pè mí ó lè Michael wà Define Grace wà Miss Paris wà Back to Sender wà Ọ̀nàlá wà 77 wà àti bẹ́ẹ̀ lọ lóríṣiríṣi bákan náà yìí tẹ́ bá nídìí omi tẹ́lẹ̀ máa mix mọ́ omi ìwẹ̀yìn omi ìṣẹ́gun omi course breaker ẹ pè mí àbí tẹ́lẹ̀ máa fi mọ́bùlẹ̀ ṣọ́ọ̀bù yín àbí tẹ́lẹ̀ máa wọ́n sínú yàrá yín láti lé àwọn ẹ̀mí àjòjì tó máa ń bá ní rìnrìn àjò lọ́gànjọ́ òru ẹ̀mí àjòjì tó máa ń sọ̀rọ̀ ẹ̀dí láńlọ́ọ̀dù tó bá ti dọ̀gànjọ́ òru nígbà tí ènìyàn bá ti sùn tán báìbù kan sọ ó ní nígbà tí ènìyàn sùn ọ̀tá rẹ̀ wá ó sì wá fọ́ ipò sínú àlìkámà gbogbo àwọn ẹ̀mí àjòjì bẹ́ẹ̀ yẹn ohun tẹ́lẹ̀ lò láti fi ṣí wọn lọ́wọ́ iṣẹ́ láti fi lé wọn dànù pé wá kò sáyè fún ẹbí àwọn nǹkan tẹ́lẹ̀ lò sí inú ilé tó confam ó wà available lọ́dọ̀ Lady K Ìfẹ́ Olúwaṣọ àdúrà gbogbo wa gba ojú òtí ìrètí wa ẹ̀yin tó bá sì jẹ́ pé orí system náà lẹ ti ń ṣiṣẹ́ àwọn iṣẹ́ tẹ́lẹ̀ lò ó ti yé yín mi ò ní fi gbogbo ẹnu pé àwọn iṣẹ́ tẹ́lẹ̀ lò tàdúrà yín máa gbà tẹ́ máa ṣe kí ni tẹ́ máa rí owó ńláńlá owó tó dẹ́rù bó ṣe tọkàn yẹn balẹ̀ cool money ó ṣe kí ni ó wà lọ́dọ̀ Lady K Ìfẹ́ Olúwaṣọ ojú òní tí wà àdúrà gbogbo wa gbà lágbára Ọlọ́run àjọ ní testimony àjọ rí àánú gbà ẹ má gbàgbé àwọn aṣọ new ones ti dé tí mo fi polówó láti bí jọ́ mélòó bíbá ẹyọ owó kan ló ṣẹ́kù aṣọ yìí ẹyọ owó kan ṣọ́ òun láṣọ ìṣẹ́kù òun ní lẹ́yìn yẹn àwọn aṣọ wà ìró àti bùbá wà lace wà damask wà aṣọ òkè wà mi ìfẹ́ dìde sókè ẹ má bínú bá dìde sókè báyìí gbogbo dí mi lẹ́ máa rí bọ́m̀bà mo wọ̀ so àwọn nǹkan tẹ́ lè lò lọ́lọ́kọ̀ òjọ̀kan gbogbo ẹ̀ṣà ló wà níbà lọ́dọ̀ Lady K Ìfẹ́ Olúwaṣọ àdúrà gbogbo wa gbà ní ṣàṣẹ tí à ní ṣubú fọ̀tayọ̀ aburú ò ní ṣẹlẹ̀ sí wa ibi ò ní dé bá wa lórúkọ Jésù gbogbo wa ráàánú gbà gbogbo ibi tí bàtà ti ta wá lẹ́sẹ̀ Ọlọ́run bá wa bò ó rò tura sí ẹ má bá wọn jàjẹ́ sí o Ọlọ́run ló dá gbogbo wa àti ṣẹ̀ṣe àtàfà àti pásítọ̀ Ọlọ́run kan ṣoṣo tí ò pé méjì òun ló dá wa ẹ bá mi subscribe sí YouTube channel mi ẹ bá mi fọ́ ètò yìí síta káwọn èèyàn lè mọ the reason why tí a fi ń wá sórí ètò tá a fi ń ṣe gbogbo eléyìí ẹ ṣé gan mo dúpẹ́ ire o.